bàbá àwọn ọmọ mi lórí ẹ̀ tó wá ti ṣe ní small team àti fẹ́ yí tì mí báyìí máa gbọ́bẹ̀ máa pé jẹ́ta méjì ta lọ pa jájọ́ lọ máa gún ẹ̀ máa gúnra mi wúgò àwọn ọmọ akóyin. Orúkọ mi ni Ọ̀nàkọ́yà Christiana. Mo máa ti àwọn cinema movie and Nollywood. Èmi ni mo mọ̀ wọ́n tójú mi rí. Èmi náà dẹ̀ ni mo tún wá ń pé mo ṣe Yomi Fabiyi, Mr. Yomi Fabiyi or actor Yomi Fabiyi dẹ̀ ni. I try to private chat mi pé so that I will explain things tí nǹkan ṣe ń lọ fún èmi because I don't ó yẹ mo believe pé ó yẹ tó jẹ́ nǹkan pé ó yẹ tó máa explain nǹkan tó fẹ́ torí bọ̀ yìí o look at the disadvantages and advantages but tó jẹ́ nǹkan pé I don't know, maybe you don't like approaching someone or maybe because of his standard and all those things. Ó kọ́ the time nǹkan wọ́n fẹ́ wá ṣe graduation ní Abẹ́òkúta because of I didn't come for that graduation he removed me from all his group. Then I was like ṣé tí guy ṣe ni then I tried to contact one of the students even though there was one time pé tí wọ́n á rí gan máa dàbí pé tí n sọ̀rọ̀ sẹ́ni àwọn pé orúkọ mi ni Ọ̀nàkọ́yà Christiana. Lady tí ó sọ ìrírí ẹ̀ nípa relationship nígbà yẹn nǹkan tó ṣẹlẹ̀ ń pé mo dúpẹ́ náà pé tí mo ṣe fídíò yẹn gbà yẹn ọkọ mi wáyé ṣe wá rọ̀ because nígbà yẹn gbà tí ọ̀rọ̀ yẹn ṣì ń gbénú mi gbà yẹn ọkọ mi le gan mo ń wá ti máa ṣe pour out so that àwọn èèyàn máa learn from my mistake but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé now mo ti get relief torí mo wo àwọn kọ́mẹ̀ntì kan àwọn kọ́mẹ̀ntì yẹn wọ́n really fún mi ní relief gan tó jẹ́ pé mo wá mọ̀ pé yes I need to move on I need to take another step that will take me higher. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí ọ̀nà wọ oore yìí sí mi oore onítọ́ nílé yín o àwọn ọmọ yín náà wọ́n rí aláàánú oore ìdùnnú oore tó máa pẹ́ mọ́ wọn lọ́wọ́ Ọlọ́run á fi fún wọn o ẹ ní rí bànújẹ́ lórí ọmọ ẹ ní rí dààmú o àpò kọ̀ọ̀kan tó dẹ̀ ti mówó yìí àpò yìí ò ní gbẹ o ẹ ṣeun gan I really appreciate it àwọn ọmọ mi náà mọ̀ọ́re èmi náà mọ̀ọ́re bí ìyá ẹ ṣeun gan torí tó wá gun ẹṣin nínú mi nítorí gbà tí mo get machine yẹn inú mi dùn gan pé wo mi too because mo ti wọ́n pé báwo ni màá ṣe get owó but mo dúpẹ́ pé ẹ mọ̀ mi rí ẹ mọ̀ ẹyẹ tó ṣu mí ẹ mọ̀ you don't even know me at all kò kí n ṣe pé ẹ wo fídíò mi ẹ fojú parẹ́ but ẹ wo ẹ dẹ̀ tún wo Ọlọ́run tún wá fi ọwọ́ tọ́ yín ẹ tún wá ṣe mí lóore gbogbo nǹkan tó wá ń dìbànújẹ́ nínú ọkàn yín Ọlọ́run á sọ dòre mọ́ yín lọ́wọ́ á dìdùnnú fún yín ẹ ṣeun gan ẹ bá mi share ẹ dẹ̀ máa bá mi comment ẹ bá mi like ẹ. tọkọ yín bá tó wá tọrọ àforíjì tó wá bẹ̀yìn pé kẹjọ wà papọ̀ pé kẹjọ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ kẹjọ máa gbé papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya ǹjẹ́ àyè ṣí sílẹ̀. kò sáàyè o although mo ti forgive ẹ bygone is bygone torí èèyàn tó wá jẹ́ Christian tó dẹ̀ jẹ́ Muslim náà you will learn how to forgive mo ti forgive ẹ but kò sí nǹkan tó máa mú wa papọ̀ mọ́ nǹkan tó máa mú wa papọ̀ náà ni táwọn ọmọ wa ń ṣoríire you come and sit down but mo tó wá ti dín pé a ti ń nọra wa a ti dín pé a ti ń yọ ọbẹ̀ a ti ń ṣe gbá mo sọ pé ó yẹ tí ìgbéyàwó yẹn tẹ̀síwájú mọ́ mo rí ní rí pé because number one kò sanwó orí mi náà a kò jẹra wa lọ́mọ ni but mo believe pé ìgbé ara wa méjì ó lè continue bẹ́ẹ̀ yẹn náà torí èmi ni mo mọ̀ wọ́n tójú mi rí èmi náà dẹ̀ ni mo tún wá ń pé mo ṣe. ní iwájú Ọlọ́run àtẹ̀yàn tó fi sincere nígbà tẹ́ máa ń dákẹ́ tẹ́yìn reply ọ̀rọ̀ ṣé o ti ever raise ọwọ́ ètò náà yìí rí láì jẹ́ pé reply ọ̀rọ̀. Kò ever but you always have intention of doing that even though gbọ̀ngbà mi gan ti wá sá bọ́tà ìwọ máa sá tẹ̀lé mi. láyé pé reply oyin pé mo reply okay let me use one example ọmọ mi second born ìgbà tó wà ní 10 months mistakenly ọmọ yẹn mo máa ń jẹ́ ọmọ aláwọ̀lọ́mọ kan tí mo ṣe gbé hot water dání báyìí ọmọ yẹn tó ṣe rí mi báyìí tó ṣe grab hot water yẹn ó wá dà sí ní gbogbo bí báyìí ìgbà tó máa dé kò gbọ́ tó ṣe ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa lé mi kiri
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ní ìsàlẹ̀ ló wá ń sopa báyìí ló ṣe thank God ọ̀rì nígbà yẹn ó bẹ̀rẹ̀ sí máa if not ó wá yá gbogbo táìmù tọmọ yẹn fi wá ń sí kìkìnì tó wá rí kí ló máa dàbí pé tó ń mú mi ẹ mọ̀ pé tí yàn grab yàn tí yàn pa yàn pé kìíní kò má dé máa sọ pé mi mo lọ́mọ yìí èmi ni mo bì mo lè sọ pé mo fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ because of that mo rí pé wọ́n tẹ̀mí rí pé tọmọkùnrin wá wà àbí tọmọbìnrin wá wà tí violent wá wà ní ilé wọn kò sí tóbi yẹn máa ṣe dákẹ́ tó ọ̀ tóbi yẹn máa pòun fẹ́ gbélé ọkọ ọ̀ tóun fẹ́ arrange ilé ọkọ yẹn ìwà ilé yẹn ó máa gbé jáde túláàsì ó máa gbé jáde ní gbogbo ọ̀ torí ẹ̀ èmi rí nírí pé aggressive yẹn you always like anas obìnrin ìgbà tó yá I voice out torí ẹ̀ tó bá ti ṣe ní small team àti wọ́n fẹ́ yí tì mí báyìí máa gbọ́ ọ̀bẹ máa pé jẹ́ta méjì ta lọ pa jájọ́ lọ máa gún ẹ̀ máa gúnra wùgò àwọn ọmọ akóyin. ṣé ti gbé nǹkan kan tó fẹ́ lámọ̀ yín rí ni. bẹ́ẹ̀ ni bí pé táìmù kan báyìí ọ̀rọ̀ tí lórí ọ̀rọ̀ owó yẹn náà nìyẹn kan wá èmi ni mò ń pẹ́ ni ẹ pé láti ìdọ́jì kínní ẹ pé tó máa dín pé wọ́n máa disturb mi lórí ó ṣáà ń disturb mi tí mo ṣe wá náà pa kí là ń sọ ìgbà yẹn náà wá jẹ́ iṣẹ́ owó ẹ̀ka lára náà ni then he stopped going to work because of that money. It was like òun fẹ́ travel òun fẹ́ ṣe gbá ó kó gbogbo bùkátà ilé ayé lórí owó yẹn then the whole thing was going inú kan any small ti báyìí gbogbo wọn tó wá ń ṣẹlẹ̀ láàrin ló máa fẹ́ gbọ́ pé ok kò sí wàhálà tó ṣe kí a ṣe ń sọ̀rọ̀ tó rí pé mo fóun reply báyìí studio tí mo fi ránṣọ yẹn báyìí mo kọ ọgbọ ẹ̀yìn bá mo ti ń gbó fẹ́ fi yìí tì mí then I took the knife mo dẹ̀ wá níbi àwọn kitchen cupboard yẹn I took the knife mo pé use it máa gún ẹ̀ then my children pẹ̀lú ọmọ sister tó ń gbé lọ́dọ̀ mi wọ́n náà pa mọ́mí ẹ̀ calm down then I left mo lọ sí church ìgbà yẹn ní time corona yìí mo wá dé church bí wọ́n tó ń ṣe mọ́ pé kọ̀jẹ́ tọ́wọ́ kù ní church ìgbà yẹn mo kọ́ wọ́n kàn wò mí pé mo wà moody mo ṣe gbẹ̀ but I know later mo wá fẹ́ jókòó sí church pé mo ní lọ wọ́n náà pé àwọn ọmọ ẹ̀ ṣàbẹ̀mí pé tí wọ́n ti délé tí lọ kúnlẹ̀ tí lọ bẹ̀ tí wọ́n ṣe but I went home I apologized but tó wá ti ṣe tán ẹ máa wá ló máa tún máa bẹ̀bẹ̀ ó máa ṣe gbádẹ́ gbá la fẹ́ ṣe gbogbo yẹn dà gbà tó rí pé I warned him seriously pé jọ́ tó wá ti raise your hand on me máa gún ẹ máa gúnra nù gbà ẹ ni wá bá ń pé this lady mo dẹ̀ máa ń make ọ̀rọ̀ mi ṣẹ́ ń gbà mí ó dẹ́ kó kangari he left. wọ́n ní pé mi fẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ díẹ̀ lórí torí ó dà pé Ọlọ́run kẹ́yìn gan o bóyá ẹ̀yin lẹ mọ̀ ṣùgbọ́n mi ò mọ Ọlọ́run kẹ́yìn gan ládé tí wọ́n máa kẹ́gbọ́ wa torí mo rí pé Ọlọ́run ní pé kẹ́ ẹ ní ìmọ̀ iṣẹ́ bí oríṣi méjì mẹ́ta kan ìdósójú kan gba eléyìí ò ṣe kébi máa pààyàn àbí kó máa wà eléyìí ò bá ṣe mí àṣẹ sáré débi pé ẹ̀wá òun ní ìmọ̀ nípa acting báwo lẹ ṣe bẹ̀rẹ̀ acting kí ló gbé yín dé díẹ̀. acting yẹn is a long story but màá ṣàlàyé ẹ̀ ní wọn ìgbà tí mo wà ní school gbà yẹn ní lásùn gbà yẹn àwọn kan máa ń mú mi fún modeling kìíní gbà yẹn wọ́n máa ń fi mí ṣe fídíò vcin gbà yẹn gbẹ̀rù máa ń bá mi pé báwo ni màmá ṣe máa wọ bone shot kìíní kan then àwọn family mi they are very very against it pé àwọn ò láyè pé tọ́wọ́ tíyàn máa ṣe ara lẹ̀ but mo kọ́ ṣe yẹn later gbà tí mo wá ní problem ọlọ́kọ̀dé tèmi àti ọkọ mi mo kọ̀ wó báyìí pé apart from sewing and all those things kí ni mo lè tún lè máa ṣe then mo ń bá ọ̀rẹ́ mi ọ̀kì plantain sheets nígbà yẹn but gbà tó wá yá challenges kan wá dé fún mi àtọ̀rẹ́ mi gbà tó di pé ọ̀rọ̀ pé a máa kọ̀wé báyìí kò sọ fún mi pé return a plantain and potato sheets Ọlọ́run kọ́ ṣe yanu mo kọ́ pé if I can see any job tó máa mú wá fún mi àtọmọ mi ìkúra mo kọ̀ wọnú gúrùpù kan mo rántí lady kan báyìí wọn ló sẹ́ndì gúrùpù yẹn fún mi tí mo kọ̀ ṣe rí pé we need extra for wedding scene madam pa mo wá sọ fún ọmọ tó ń gbé lọ́dọ̀ mi yẹn pé ọ̀pọ̀ àwọn ní extra for wedding scene ìyẹn madam pé ṣé kọ́ ni family madam I don't know pé but let's go ni a ṣá apply I submit picture wa then I don't have studio picture then mo ṣá submit ẹni ọ ṣá mú mi then my first pay then was 5,000 the other girl was 4,000 per day ní tá ṣe débẹ̀ ìyàn tí máa kọ́ rí mo kàn sọ fún àwọn ọmọ ẹ̀pẹ́ dúró torí èmi ò mọ̀ nípa iṣẹ́ yìí tó má lọ dín pọ́ máa lọ kidnap wa
mo wá rí mama rainbow mama rainbow mo sọ fún àwọn ọmọ yẹn pé this job is really legit that we should wọ́n ta ṣe wọlé nìyẹn from there ọmọ máa pè mí mama lọ ṣe ìgbà náà máa pa can you take clients then I was not bold then ọmọ put me through but more than púpọ̀ ní ìjọ kan mo kọ́ pé tí n jókòó pé I want to know how to do this thing very well then mo wá rí gbà kan Yomi Fabiyi Mr. Yomi Fabiyi or actor Yomi Fabiyi then he posted on his page pé òun ní di ọ̀hún pé òun ní school kan ìgbà kan pé kinní kan then mo wá lọ DM he told me the amount the everything and mo dey negotiate pẹ̀lú he even told me to pay 80,000 80 yeah and registration 5,000 polo 57,000 then I paid 50,000 again but mo wá notice pé school yẹn it has 2 classes ìkan wà ní Abẹ́òkúta ìkan wà ní Ìkòròdú complete 3 times or 4 times tí mo ti lọ sí Ìkòròdú yẹn mo ò tí ì rí but he always communicate to the head house àbí wọ́n máa ń pè wọ́n ní head house náà ni ní instructor pé ó máa ń pè táyà fọ́tò kínní kan I'm not really mo rí nǹkan tí mo ṣe bẹ́ẹ̀ then I stopped going but mo dẹ̀ ṣì wà nínú group ẹ̀ ń gbà yẹn ni later mo wá rí pé I'm not enjoying this thing later ọlọ́run àpọ̀ fẹ́ lọ shoot fíìmù kan ní Ìkòròdú pọ̀ máa sanwó tẹ́ máa ṣe kínní kan then I try to private chat mi pé so that I will explain things tí nǹkan ṣe ń lọ fún èmi because I don't ó wá jẹ́ ó yẹ mo believe pé ó yẹ tó jẹ́ nǹkan pé ó yẹ tó máa explain nǹkan tó fẹ́ torí bọ̀ yìí o look at the disadvantages and advantages but tó jẹ́ nǹkan pé I don't know maybe you don't like approaching someone or maybe because of his standard and all those things oko wa I just pay the money you don't even know maybe I'm coming to the class oko the time nǹkan wọ́n fẹ́ wá ṣe graduation ní Abẹ́òkúta because of I didn't come for that graduation he removed me from all his group he said I need to pay penalty of 20-something thousand tó mo lọ sí graduation that was is it not 3 years ago or 2 years ago January then I was like ṣé tí guy ṣe ń ṣe ni then I tried to contact one of the students yẹn sá ó pa pé ń pé ti ní sùúrù fún kinní kan mọ́ náà pé bẹ́ẹ̀ tèmi ò lè lọ pé tí wàá sọ 50,000 naira nù pẹ̀lú owó registration pẹ̀lú owó àwọn aṣọ kan tó ń tà ó ní polo kan náà ó ní àǹkárá kan náà tí mo rà nígbà yẹn náà pé mo lè hold anybody rest but mo wá rí pé so many people have been complaining about him pé he's always after the money he's not after maybe tẹ ṣe feel nínú teaching or kíní acting school yẹn pé kíní kan then I just like let me just leave him alone àti gbà yẹn I don't have anything communication with him ìgbè kíní kan even though there was one time pé tí wọ́n á rí gan máa dàbí pé tí ń sọ̀rọ̀ sẹ́ni àwọn pé ìwọ tó ń sọ pé o fẹ́ kọ́ àwọn èèyàn jọ pé tó máa wá fún acting school you will be a person pé you will be able to be available for these people only reason why torí ẹ̀ ní acting yẹn tí mo wá discourage nípa acting yẹn but tí wàá lọ sí location nǹkan tí máa ń hẹ̀mú láti lọ ṣe pé wardrobe or costumier tí mo bá ti rí any costumier yẹn gan because head of department really of costumier I always talk to them that fashion design can I be one of your assistants but thank God I met one person ó dẹ̀ allow mi pé tí máa ṣiṣẹ́ wardrobe yẹn pẹ̀lú ohun costume àwọn artists yẹn pé kíní kan but mo ṣì máa ń ṣe iṣẹ́ art yẹn but not really but mo ní kí ló máa ń pè tó bá ti pè mí fún speaking role like this my chest will just like àyà mi kò máa lagi pé. ṣe ká wá sọ báyìí pé tó ní pé kẹ́ lè ní confidence láti máa take speaking role and láti máa wà prominent láti máa act normally lẹ́sẹ̀ lọ sí school yẹn but you now make disadvantage you are disappointed pẹ̀lú gbogbo nǹkan tẹ́ bá bẹ̀rẹ̀. very very mo wà. but nǹkan tó sì mi bí lè wí pé orúbi tẹ́ lọ yẹn normally gbàtẹ́ tẹ́ sọ pé ọ̀nà méjì lọ ní ṣé gbogbo gbàtẹ́ lọ yẹn everyday lọ ní kẹ́ máa wá ní àbí oníṣòwò everyday tọ́ fún yín. every Saturday classes. bẹ́ẹ̀ni. so ẹ̀dẹ̀ wá lọ fún bí i 3 or 4 Saturdays. like 3 or 4. ẹ̀dẹ̀ wá rí ẹni tó jẹ́ proprietor yẹn. mo kàn wéṣọ mọ́tò mo ò ríyàn tó jọ
only thing ta kò máa ń gbóhùn ẹ̀ pé ẹ ṣe báyìí ẹ jókòó báyìí ẹ ráàtì báyìí ó máa gbé script tó fẹ́ ṣe ó máa gbé lé head class yẹn lọ́wọ́ gbé tó máa put you in charge and all those things. wo àtẹ̀yẹ wá rí yẹn ṣé ẹ wá pè ní personally kẹ complain pa kí ló dé kí ló ṣẹlẹ̀ ọ̀gá ẹ̀ yọjú. I want to complain to him pé mo need the challenges in pé is it how things will be going but his response really baffle me. mo kàn fẹ́ pé please can I have a word with you mo nǹkan tí mo ṣe àtúnwá pé for what then I need to withdraw myself even though till then later mo kàn rí message ẹ̀ tó pé you need to pay 20-something thousand for penalty for not coming for the graduation and all those things then. see so kọtẹ tí ìmọ̀ kọtẹ fẹ́ bá wọn sọ kàn ní for what. for what. ẹ bá dé ṣàyẹn pé àpẹ at least ẹ bá wọn sọ pé. àwọn yẹn mọ̀ pé ó ti kí i ẹ mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn ni ó máa but later náà wá dáhùn pé àwọn tún ń shoot lọ síbi kan mọ̀ pé tí wọ́n tẹ̀lé yín lọ sí location if you have told me that the location yìí we are the one that will be paying for the hotel and lodging and kini kan and logistic. ẹ̀rọ tó tọ́ gbogbo everything. ilẹ̀ tí máa wọ̀ sùn I will not register. ẹ̀dọ̀ location tẹ̀ bá lọ kí wọ́n fẹ́ lóyún sí fíìmù ẹ̀yin lè máa sanwó accommodation. sanwó logistic sanwó hotel a máa sanwó oúnjẹ. pé there was one time that I have intention of going for that location mo wọ́n bá pé tí wàá kó hotel 30,000 naira lẹ̀ owó oúnjẹ ò sí bẹ̀ àwọn ọmọ yìí ṣé mo fẹ́ fi wọ́n lẹ̀ lọ́wọ́ òfò ni tó yẹ ni mo ṣe mo bá pé ó yẹ tí wọ́n máa béèrè tí wọ́n tó torí bọ̀ mo ò béèrè then I need to like òun kọ́ wá after pé go and pay and I paid I have the ID card with me I have the polo with me and I have. you receipt for 50,000. He didn't give me the receipt but ó wà nínú statement of my account yes. okay ṣá ọlọ́run àbá tó wá ṣe eré ilé máa ń àtijọ́ ṣé àwọn Yorùbá movie ni àbí Nollywood movie. mo máa ti àwọn cinema movie and Nollywood and YouTube. okay. yes. so àwọn actor àbí actress wọlé ti bá tó jẹ́ prominent tẹ́ ń pé ẹ like wọn ọ̀nà dẹ́ni pé kẹ́ fiction náà àwọn scene wọn. there was one tí mo rí Ọdúnládé Adékọ́lá. okay. ìyẹn ni ó ń pè ní the horseman àbí kí ló ń pè tó ṣe pẹ̀lú Ebony Life then when I saw him he acting wọn it was okay and this Shafi Bello mo ti pàdé wọn lórí set dáadáa there was one movie gan tí director Abiodun Stephen náà direct which she just pair both of us together but it's not a speaker Shafi Bello. yeah and a lot of them tí mo ti meet lórí set ibẹ̀ Ìyábọ̀ Òjó too àtijọ́ wà lórí set lórí ó wà ń bẹ̀ cinema movie náà nìyẹn náà then Madam Fatia Balogun àtijọ́ àwọn jọ wà lórí àwọn méjì jọ wà lórí set nígbà yẹn náà ni a lot of them. yeah I went for a set recently. Funke Akindele. okay. She's a good director and a good actress also. Kò sẹ́ni tí kò ní tiẹ̀ but tó máa pọ̀ jù ni but I so much enjoy her because yes nǹkan tẹ́mi dẹ́ rí pé ó ń ṣe ń pé kò fẹ́ tó bà iṣẹ́ òun jẹ́ kò fẹ́ tó bà iṣẹ́ ọwọ́ òun jẹ́ Funke na if she is not directing the job very well and we are now taking it for granted òun lọ àwọn èèyàn máa bú they won't talk to us anyhow. ìṣó ló ní iṣẹ́ tẹ̀ ṣe. bẹ́ẹ̀ni. okay what's the title. Jennifer coming is a cinema film sha everyone love Jennifer. okay. ó ń bọ̀ cinema ni ó máa jáde ní December. yeah. Wow. And I love everybody to watch it and all those things. She really directs. So ṣe okay cinema ni àbí. Cinema ni ó máa jáde ní December or December. Everybody love Jennifer. Wow. So you know pẹ̀lú àwọn background àbí kíni ẹ ṣe. Kíni ni mo ṣe bẹ̀ background ní ibi carnival we are just dancing as a carnival person and all those things. Everybody loves you. Okay. So lọ́rọ̀ kan ṣá what about tẹ́ bá ní èèyàn kan tó ní interest nínú topic yìí tó wá fún yín conference tó fún yín tutorial kí wọ́n máa ṣe acting. Wàhálà ni ẹ máa dọ́lọ́hùn ó máa dọ́lọ́hùn mi kékeré. So you jump at it. I will jump at it because mo ní interest
but it's because of mo ti ní ìgboyà yẹn. Láti lẹ́yìn tó máa fún yín ní. Yes, because iṣẹ́ acting ó go far gan, ó go far gan. Torí ẹ̀ mo ní èèyàn tó máa fún mi confidence yẹn gan pé ìní kò ní ṣe pé tí yàn kọ́. Tẹ wá lọ sí school yẹn. Yeah, tí mo dẹ̀ rí pé kinní kan. Ẹ bá wa share, ẹ dẹ̀ máa bá wa comment, ẹ bá wa like ẹ̀ lórí ìkànnì Free Right TV News. Kí wàá nìkan tí a sọ fún gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri ayé àwọn tó ń wò yẹn? What's the last line for you? Everyone. Okay, lórí gbogbo. Àtàtọ́ lọ́wọ́ sí àtẹ̀wọ́ ni. Lórí gbogbo atótónu àtàárọ̀ náà gbogbo ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ everyone mo ṣẹ́yàn kan kù nílẹ̀ pé báwo ni tiẹ̀ ṣe jẹ́. So far pé you comment and you raise the hand of giving to me. Ẹ ṣeun gan. God will bless you. God will bless your home. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí náà à ń gbàdúrà pé tọ́lọ́run bá wa sọ dìrọ̀rùn